Africa Content TV. Hello, Mama, hold on, Marona. Hello, Mama, one day. Hello, Mani Moshi, Ajino. Hello, Mani Moshi, Ajino. Babolowo, alo ma wonde babolowo. Ọkọ Ṣakira mú bàbá tó, ọkọ Ṣakira mú bàbá tó. Alo ma ọkọ ṣe rí ìbájú ọkọ ṣe. Aloma ní ìlú ọkọ Ṣakira tó Ṣakira lójoojú pásá ìdí wọn borí ọkọ mi ní ìlú wọn ṣeun lójó títà máa ní ní mo ṣe àyíná ọkọ Ṣakira Aloma ọkọ Ṣakira Aloma one day babolowo. Aloma one day babolowo. Ẹja ṣẹ́gun táàmà one day babolowo. Ẹja sọ́kọ̀ àjà yìí mi ọmọ àjà yìí. Ọkọ̀ mi rí lọ́wọ́ ṣáà ló máa ọmọ àjà yìí. Ẹyọ òṣùpá ti pẹ́ ní ọmọ àjà yìí. Alo, ọkọ Ṣakira ti wé ọmọ àjà yìí. Aloma one day babolowo. Aloma one day babolowo. Ọ̀nà mo tí ò ti jẹ́ ẹ̀gún sẹ́yìn. Mo tí ò ti jẹ́ mo ṣe wà kú lọ́pẹ̀lẹ̀ ẹ̀gún mú tú ọmọ àlè. Àbí bí èkó. Ẹjọ́ tààlà ó wà kálà ó ṣeun. Ẹ tọ́jú àmàlè ní mo ṣí. Èèyàn pápọ̀ omi ọmọ èṣù léwu. Ọmọ èṣù bá tẹ́ ọjà. Kẹ̀dẹ̀káàṣì. Bàbá tọ́jú ọba náà yẹn bàbá àṣírí ẹ̀. Òṣè kẹ̀dẹ̀káàṣì. Èèyàn one day Aloma kẹ̀dẹ̀káàṣì. Èèyàn one day Aloma kẹ̀dẹ̀káàṣì. Aloma one day babolowo. Èèyàn Aloma one day babolowo. Lọ́lá lò pápá òní ìgbà tí wọ́n lò. Òkè àgbà ló ti tò. Ọmọ ìwọ́jẹ́ lọ tó. Àlò pápá òní ìgbà tí wọ́n lò. Balùwà ní iṣẹ́ wọn nìkan lọ́lọ́m dáyé fún. Ìgbà tó jẹ̀yàn máa yẹ ẹjọ́ bá lọ bẹ́ẹ̀. Ìgbà tó lárí sí kì í ọmọ làkẹ́jì yó. Ìgbà tó jayà láyé ayé ti yẹn lè wọ́n jẹ́.
ta ló wá ní ṣàwá nìkan lọ́lọ́ ń dáyé fún. Ìgbà tó jẹ̀yọ̀ máa yẹ ẹjọ́ máa lọ bẹ́ẹ̀. Ìgbà tó láyé sí kì í ra ọmọ lábẹ́ níyó. Ìgbà tó jayà láyé ayé ti yẹ ni wọ́n jẹ́. One day, bàbá dákun máa fẹ́ yí lòpin. Ó pe ìrìn àjò, ṣòro owó tí o ní, bá mi ṣòpin. Ṣòro kíkì tí o ní, bá mi ṣòpin. Jọ̀wọ́ má torí òkìkí kó sọ́ra dáadáa yìí. Má wà torí owó kó ṣẹ́rí. Má gbọ́mọ lọ́wọ́ àgórí ní pẹ́ka mi lẹ́gbọ́n. Bàbá lókè dákun máa ṣe pé pàgbà kan. Wọ́n dá ara àwọn òdòdó lówó. Ìgbà yìí lọ́lá, ẹ̀rù ló ń sọ̀rọ̀, ẹ̀rù ló mú mi wọ́n. Òdòdó lówó. Ìgbà yìí lọ́lá, ẹ̀rù ló ń sọ̀rọ̀, ẹ̀rù ló mú mi wọ́n. Ọkọ̀ mi ló kí àlóbà ọkọ̀ mi. Agaga Wasiu, agaga. Agaga tí a kò agaga. Ẹ̀yà bàbá mi bá bàbá àzùmá. Òyìnbó pásá ìlú ọ̀bọ̀n. Agaga sọ pé Pasuma ń dá ló pè mí. Bàbá Wasiu, Pasuma ń dá ló pè mí. Bàbá Wasiu. Lọ́lá lè ṣe rẹ́gẹ́lẹ́ adé ń mú gẹ́gẹ́. Èèyàn mú ní jásó. Lórí ìsapẹ́ just like that bí mo ṣe ń jẹ́ wọ́n sókè. Èmi máa jẹ́ ọmọ ẹ̀rọ ìlú. Èèyàn gàgà tí gà ń pa sí ìlú àwa láwọn àkàlà. Èèyàn járù mọ̀ ni. Èèyàn ló máa wọ̀ wọ́n dé. Èèyàn kálà kálà ó ṣe. Akálà kálà ó ṣe. Èèyàn kálà kálà. Màlú. Èèyàn kálà kálà ó ṣe. Èèyàn àmàlí o. Àmàlí o. Èèyàn kọ̀kọ́ abúdù, àmàlí o. Èèyàn ti dé mọ̀, àmàlí o. Dákìlìsì kọ́, àmàlí o. Èèyàn òjì bábà, àmàlí o. Àwọn ọmọ dada mi ti láti, àwọn ọmọ dada mi ti láti. Èèyàn jí bábà bá ló ń bí tàrí ìdí. Èèyàn jí bábà bá ló ń bí tàrí ìdí. Ó ní bàbá lápá bá wà. Ó ní bàbá lápá bá wà. Tó bá ń bá ọmọdé ṣe báyìí. Tó bá ń bá ọmọdé ṣe báyìí. Tó bá gbàgbà mọ́ra fọmọdé. Wọ́n á máa gbé gẹ̀gẹ̀ débi wípé bàbá fọdà kọ́lé. Èèyàn tàbá ní ìlú. Abidjan ti yẹ Rasaki ìlú. Èèyàn ṣe Pásáyì ní ìlú. Ẹ tọ́jú kankan abúlé. Ẹ tọ́jú ọ̀tá Kampala. Èèyàn ṣe Malakala. Àwọn ọmọ dada fi ti náàtì. Àwọn ọmọ dada fi ti náàtì. Àwọn ọmọ bàbá mi bá ro nítorí ìdí. Àwọn ọmọ bàbá mi bá ro nítorí ìdí. Ó ní bàbá lápá bá wà. Ó ní bàbá lápá bá wà. Tó bá ń bá ọmọdé ṣe báyìí. Tó bá ń bá ọmọdé ṣe báyìí. Tó bá gbàgbà mọ́ra fọmọdé. Wọ́n á máa gbé gẹ̀gẹ̀ débi wípé bàbá fọdà kọ́lé. Ó yẹ kọ́lé lọ ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé.
Ọlọ́run nìkan máa ló mọ̀ ṣe. Ọlọ́run nìkan máa ló mọ̀ ṣe. Ẹnu ní mọ́ kú mọ́ tẹ́ o. Yóò ní wúrà máa balẹ̀ mọ́. Ló lè báyé lọ́rùn tó sọ. Lẹ́sì Kásímù, Kásímù. Òní bàbá, Kásímù. Ó tún taṣọ, Kásímù. Kásímù tó ta bàbá. Kásímù tó ta bàbá. Ọkọ̀ bọ́lá lé mi sùn ti lóbi. Ọkọ̀ bọ́lá lé mi sùn ti lóbi. Kásọ̀ mi ò gbọ́kú ẹ̀ ọ̀la rẹ̀ ọ̀wá lẹ́ ti gbè lọ́fíì. Mi ò gbọ́kú ẹ̀ ọ̀la rẹ̀ ọ̀wá lẹ́ ti gbè lọ́fíì. Ó dára ó ṣe sí ọ̀pọ̀ lábọ̀ láti. Ó dára ó ṣe sí ọ̀pọ̀ lábọ̀ láti. Bàbá mi bàbá ọ̀rẹ́ ò ní wọ́n dọ̀rẹ́. Mi bàbá ọ̀rẹ́ ò ní wọ́n dọ̀rẹ́. Kọ̀rẹ́ bá dùn dùn lọ́rẹ́ ń tẹ̀lé. Kọ̀rẹ́ bá dùn dùn lọ́rẹ́ ń tẹ̀lé. Àwọn bí ọmọ náà wà sọ́rẹ́ rẹ̀. Ó ní ẹ̀dá lélẹ̀ máa ló bá rà sí. Olúfimọ́ ni mí, olúfimọ́ ni ẹ́. Olúfimọ́ sọ́lúfimọ́ ọmọ náà ní. A máa bọ́ ọmọ bá láyé láti wá ṣe kìrìkìrì lápò wá. Wọ́n tó kú tọ̀tọ̀tọ̀tọ̀. Ilé wí. Ìgbọ́ àwọn ilé ọjọ́ tó. Gbogbo tó wí mi gbọ́. Wọ́n kàn kó tọ́ sẹ́nu ní tó. Ayé 20 play. Ìyá àjọwà. 20 play. 20 play. Ṣé ìgbọ́? Ọlọ́ ṣe mi sí kú. Ṣé ká tó ṣàkàbẹ́là àti ká máa lọ ní? Ṣàkàbẹ́là 10 minutes. Mo ti bá ẹ̀mí ọkùnrin mẹ́ta ngọ́ngàn ìyàwó mi. Mo ṣojúṣe nínú ilé mi ò dédé. Mi ò kọrù ẹ̀rí kọ́nà máa ń ra omi jẹ́ ní. Ṣé bí mo ṣe rí stick meeting, mo rántí ìkọ̀kọ́ ní ìgbọ́dọ̀ sọ. Ẹ máa jẹ stick meeting yín náà. Ẹ máa jẹ stick meeting kiri nílé yìí. Ẹ máa jẹ lọ. Ìgbọ́dọ̀ sọ tèmi. Ó ní stick meeting tá máa ń tà àgbà tí mo kéré. Stick meeting fún ìta kiri. Àwọn owó tó ń ṣe láì tí àti ìdúrà àbí pèkúté. Ègúté stick meeting ẹ̀wà ìta. Àwọn ọmọ Ghana lọ̀gá wa. Wọ́n lè pa bí 500 lórí ìlú wa jẹ́. Ìyá wòlé bẹ̀rẹ̀. Ẹ̀sìn àmà fẹ́ kí n tiẹ̀ ẹ̀tọ̀tọ̀tọ̀ kí ló ṣe rẹ̀. Òṣùpá ṣe ọmọ ẹlẹ́lẹ̀ kan ló ló ń gbádùn áàtì mi. Ó ní kí n káwọn pé òun fẹ́ di áàtírẹ́sì. Ó wá mi wá ní mo bá sọ̀díṣọ̀ fún un. Tẹ́kúròlì ni mo bá pe action fún un. Fún imagination ni mo fi ṣe rìásà fún ẹ. Ìwọ ṣe kọ̀ǹtólà iléeṣẹ́ prison ni. Ta ló sọ fún? Ìṣeré ọlọ́pàá tó. Ó sọ fún ojú. Ọ̀daràn mi wà lé furu kọ́kọ́. Ó sọ fún bàbá tó fọ́tọ́ gbogbo ẹnu mi tó kú. Ó fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Bóyá lè rọ kó wá ọbẹ̀ kó jáde. Gbogbo paná fún ẹrù tí bá délé pẹ̀lú kọ̀ọ̀kan onírin. Ó fẹ́ sọ̀rọ̀ àfi pọ̀ nínú ẹ̀mí lọ́mọ ìgbà tí kókó dà.